Hello, ẹ̀yin èèyàn mi. Ná bá ní Lizzy o, wọ́n ló ṣe ló wá Naomi lọ sí Àkúrẹ́ láàárọ̀ yìí. Wọ́n ní bó ṣe dé Àkúrẹ́, àmì tó sọ fún pé kò wá bá Naomi nílé lákúrẹ́. Ṣé mo pa Àkúrẹ́? Kábíyèsí, Naomi sọ pé kábíyèsí tẹ́ bá ti ṣe tán torí mo wá sí Àkúrẹ́ pé kí n wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Báwo ni gbogbo nǹkan ṣe rí? Nígbà tó sọ pé wọ́n ti sọ̀nà sí Àkúrẹ́, ilé Royal Manu ibi tí Naomi máa ń dé sí. Nǹkan tá a gbọ́ ni pé kábíyèsí ó ṣà ń ṣe bẹ̀yẹn. Ó tún ṣe a gbọ́ pé ó ń ṣe another Royal Manu. Pé ilé yìí ó máa pa á tí wọ́n á ṣe mí fún Naomi. Pẹ̀lú bó ṣe wà ní chamber kábíyèsí, òun àtàwọn ọmọ àti gbogbo wọn dé síbẹ̀. Ó bá ní kábíyèsí tẹ́ bá ti ṣe tán, òun yìí wà níbi tó òun ti ń gbádùn ní Àkúrẹ́. Bí ṣe pé this time around ni mi ò bínú sí yín o, àjọ ń ṣeré ń sìn àti ṣeré dáadáa. Kò sí ìbínú, kò sẹ́ni tó lè gbà mí lọ́wọ́ yín. Mi ò kẹ̀dẹ̀ rí mi ṣe tán láti fẹ́ ọkọ rádaràda kan. Pé tó bá ti kọjá kábíyèsí, òun ò lọ́kọ kan tó òun fẹ́. Ó ní jẹ́ kí n lọ sí kábíyèsí ò tún gbà. Ẹ mọ̀ pé kábíyèsí ìfẹ́ tó ní sí Naomi ó jìnnà gan, kì í ṣe àwọn ìfẹ́ ààbò. Ẹ tún kàn yẹ pé kí kábíyèsí ṣe nǹkan tí Naomi sọ pé òun fẹ́ ṣe. Lórúkọ Jésù, Ọlọ́run á dẹ̀ jẹ́ ó ṣe é ṣe fún kábíyèsí láti ṣe. Ọlọ́run á gbà àkóso, á gba gbogbo àkóso tó wà láàfin tí Naomi máa fi ní ìfọ̀kànbalẹ̀ láti jókòó ti kábíyèsí. Kábíyèsí gbogbo ọwọ́ yín ló wà àtọwọ́ Ọlọ́run. Now, ló bá di pé Ashley, Elizabeth, wọ́n ní wọn ló ń kí kábíyèsí láràárọ̀. Wọ́n dé chamber, wọ́n ní kábíyèsí ti jí jáde, ó sì lọ sákúrẹ́. Wọ́n ní bí inú ṣe ń bí gbogbo àwọn olórí yẹn pé kábíyèsí. Wọ́n sọ fún pé kó má dákúrẹ́ mọ́. Ẹ bá wo àwọn òpònú. Wọ́n ní pé gbogbo nǹkan tó ń ṣe pé wọ́n ṣe wá sọ fún Elizabeth pé kábíyèsí ò sí nílé. Ó ti lọ sákúrẹ́. Ó ṣe lọ bá lákúrẹ́. Ó wá bínú, ó lóun fẹ́ lọ bá kábíyèsí lákúrẹ́. Pé kí ni kábíyèsí ṣe lákúrẹ́? Àwọn ò tí ì rí kábíyèsí. Kábíyèsí ní Àkúrẹ́, wọn ò tí ì bá ṣeré tán ní pálásì. Wọ́n ló tún dá Àkúrẹ́. Wọ́n sọ fún kábíyèsí pé kó má dé Àkúrẹ́ yẹn mọ́ ní àwọn wèrè ni. Àwọn wèrè. Àwọn náà ni àwọn tó mọ̀ wọn ara wọn. Bó ṣe wá di pé kí ló ń jẹ́? Ló bá di pé wọ́n ní kí kábíyèsí bá lọ sákúrẹ́. Ìyẹn wọ́n á sọ pé kóun má lọ sákúrẹ́. Ó dàbí pé ti ṣí o. Ọlọ́run wá ṣe ó dá Àkúrẹ́ kò tún rí káyọ̀ náà, kò rí ọmọ yìí. Wọ́n ní òyìn gan múra fún ọmọ ẹ̀ bó ṣe lọ sí school. Ó gbé Tádéníkáwò lọ sí school yẹn. Ìyá Tádéníkáwò. Ó tó òun bá ń bọ̀, ó máa yà sí mọ̀. Bó ṣe wá lọ sí mọ̀ mímẹ́ tó fún ní àwọn information. Wọ́n ní ṣe ló wá ọjà ẹbí àkúyámọ̀ Àkúrẹ́ ṣá. Wọ́n ló débẹ̀. Ọ̀jájá mọ̀ bó ṣe débẹ̀. Wọ́n ní bó ṣe dé ọkùnrin mọ́tò Naomi bẹ̀. Bó ṣe páàkì ní tó wá ń wá Naomi nù ọ̀jájá mọ̀ ló wà rí lọ́kàn tí yẹn ń ra nǹkan. Wọ́n níbi tó ti ra nǹkan tó fi nǹkan sí basket. Wọ́n ní ṣe ló kàn lọ débẹ̀ wá. Ó ní ìwọ husband snatcher yìí. Ìwọ ni mò ń wá. Ìwọ ló jẹ́ kí kábíyèsí jí kúrò láàárọ̀ kùtùkùtù. Àìtí rí kábíyèsí láti bá sọ gbólóhùn nǹkan àbí méjì. Ó ti wá sákúrẹ́, ó tún ti ń wá sákúrẹ́ wá màmá. Ó tún ní jẹ́ kí a tún máa rójú kábíyèsí ègè. Ó tún ti fi tìtorí tiẹ̀ tó wá sákúrẹ́. Pé tó bá fi kábíyèsí lẹ̀lẹ́rọ̀ pé wàá fi lẹ̀lẹ́lẹ̀. Ìwọ husband snatcher yìí. Wọ́n ní ṣe rí wọ́n wá create awareness ní ibẹ̀ yẹn tí gbogbo èèyàn wá ń wò wọ́n. Madam pé ariwo yẹn pọ̀. Wọ́n ní ó disgrace rẹ̀ láì ṣe Naomi. Wọ́n ní Naomi kàn fún un ní ebú yẹn ti pọ̀ jù. Kò yẹn kàn fún un ní ìlà tí a fi ń wọ́n ẹ. Wọ́n ní ìtì kan tó fún ó ta gọ́gọ́. Bó ṣe sọ pé òun tún gbá kúrú ti Naomi nìyẹn.
bó ṣe gbákùrù tí Naomi before you know it ó tún súnmọ́ Naomi bí Naomi kan ṣe wọ́n ní Naomi kan kọ́ fún ní ìlàjì ó fún ní ṣẹ́mi pé Naomi wújì ó tún ga wọ́n bí Naomi ṣe fọ́ọ̀rùn tó gbé sọ̀kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbó bí ìgbà téèyàn ń gbó bitter leaf wọ́n ló fẹ́ nà pa wọ́n ní ẹ wá wèrò lórí wọn ní Ọ̀jájá mọ̀ lẹ́nìí pé bẹ́ẹ̀ ṣe wò yẹn ló tó wọ́n ní ṣe ló fẹ́ lẹ́bi kí ni bó ṣe ń ta gọ́ọ̀gọ́ ni wọ́n ń bú Naomi wọ́n ní gbogbo èèyàn tẹ̀ blame Dr. Lizzie wọ́n ní èèyàn wà nù kínní tó rọra àgbọ̀ pé ó bú ẹja àgbọ̀ pé bóyá ó bú èèyàn wà lórí kínní tó ń ra nǹkan ìwọ́dẹ̀ lọ́ba tó bẹ̀rẹ̀ sí ní ìbú tó bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ oríṣiríṣi pé ṣé obìnrin yìí ṣe gbádùn ṣá wọ́n tẹ́ bá rí bí wọ́n ṣe hùbò Elizabeth pé wọ́n gbé Elizabeth lódìndín wọ́n jù síta pé bolo ti wá husband snatcher bolo ti snatch ọkọ ẹ̀ bolo ti ṣe òṣùbó ti fẹ́ kábíyèsí ilẹ̀ kí ló tún wá sí ààfin kí ló tún ṣe kinní tó jẹ́ ká gbádùn ọkọ wa husband wọ́n ní báwo ló ṣe jẹ́ husband snatcher ṣé ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ òun àtọkọ ẹ̀ jà ó wáyá wọn reconcile ṣé ìyẹn ló wá sọ di husband snatcher abẹ́yìn tí ẹ rí pé èèyàn àtọkọ ẹ̀ jà tẹ́ lọ fẹ́ ọkọ ọlọ́kọ ngbà tó dé ṣe bí wọn tó bá wọ̀ fún ṣé wà dẹ̀ máa lọ ìwọ wá ní husband snatcher wọ́n ní wọ́n láṣẹ wọ́n lálé ẹ̀ kó tó ṣèrànràn kúrò ní palace ní Ọ̀jájá mọ̀ wọ́n wà ní kìí ṣe kékeré ṣé ẹ rí pé àwọn olórí ẹ̀ṣẹ́ olórí náà ń pè wọ́n ní àbí àwọn nọ́ọ̀tì àwọn àgbá òfìfo tó ń dún wòròwòrò torí nǹkan tó ń ṣe Lizzie báyìí Lizzie àánú ẹ̀ ṣe mí ìgbà tó Ọlọ́run lẹ́ ń tọ́ ń jà yẹn ìgbà tó Ọlọ́run bá máa fún yín ní èsì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún Naomi ẹ̀yin náà ẹ̀ gbà ẹ̀ mọ̀ pé yes pé Ọlọ́run ní ṣe yín ní àádọ́rùn mọ́tò láti ṣàdúrà tí mo lè ṣe fún yín torí nǹkan tẹ́ ń ṣe fún Naomi ìgbà tó Ọlọ́run bá máa dìde ogun ẹ̀ sí yín ogun yẹn máa dàbí pé àfẹ́yíká ìjì ẹ mọ bí ìjì ṣe máa tí ìjì yẹn bá dé tó dé sọ́tún tó dé sósì tó kàn máa fẹ́ yí yín ká fẹ́ lẹ́lẹ́lẹ́ yí yín ká ìgbà yẹn lè máa mọ̀ pé ẹni àmì òróró Ọlọ́run kò ṣeé tọ́ níjà kí ló dé ọmọ tún padà sí ilé bàbá ẹ̀ l'Ákúrẹ́ ẹ tún lọ bá ó tún fi yín sílẹ̀ ó ní mo sá fún yín tó ẹ tún wá ń bá gbogbo ẹ̀yin tó Ọlọ́run máa fi ìyà jẹ pọ̀ ní ààfin yẹn Ọlọ́run máa rí lè fi ìyà jẹ ẹni tí ò fẹ́ kí Naomi sinmi Ọlọ́run máa fi ìyà jẹ o agbára Kristi Jésù kí lè fẹ́ kọ́ ọmọ yẹn ẹ̀sùn ọmọ yẹn ẹ̀sùn kan ògiri ẹ̀tàn ní sùúrù Ọlọ́run wà ìdájọ́ ń bẹ kí Ọlọ́run kó má fi Naomi sílẹ̀ fún yèèrírà kó má jẹ́ kí ìyà jẹ ọmọ yẹn jẹ́ oníjẹ́ mọ́ lórúkọ Jésù ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ṣé ti gbọ́ àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share ẹ bá like ẹ bá subscribe ẹ bá love ọwọ́ tẹ fi ń subscribe fún wa lágbára ẹ̀jẹ̀ Jésù ọwọ́ náà àkàndùn ní wọ́ o àbọ̀ Ọlọ́run adájú o gbogbo ara máa ṣe pẹ́pẹ́ o inú wa yóò máa dùn ayọ̀ wa yóò máa kún a máa rí ọjọ́ dé ọjọ́ àtoṣù lóṣù àtọdún bọ́dún ìyanu á ṣẹlẹ̀ nínú ayé wa ẹ̀mí kankan oníṣẹ́ mi wa o Jésù Kristi Olúwa wa àmín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀ o.